ọkọ tẹ́ ń kúlé lórí yàrá mi ló wà ọkọ tẹ́ ń kúlé lórí yàrá mi ló wà òtútù ni ó pẹ́ ní tí ò lọ́kọ. oyè ìyálé tí mo fẹ́ ṣe ìwúyè mi àwùjọ màá yàgbé. Kasali ẹlẹ́rọ dèdè yìnyín gbẹ́. èyí ó múlá tilẹ̀ ní. Kasali ẹlẹ́rọ dèdè rìn kẹ́kẹ́. Kasali ẹlẹ́rọ. kò lè dá abẹ́ mi ó ṣe yín báyìí ní má bẹ̀ pẹ́ bẹ́ẹ̀ ṣeré mi ò ní báyìí báyìí. àná ni wọ́n ń pè ní post ní orílẹ̀-èdè England. ó yàrá tí wọ́n gbèsè àwọn rìn kí ilé ọ̀gá ọ̀gá jáǹkan rúgbó ẹ̀mí ń ta rọ́bà tó bá tiẹ̀ wá ń pè ìyàwó ṣé ìwọ iná ó sì yọjú alani ọmọ ẹkùn alani ìwọ ọwọ́ ń fẹ́ gbogbo àwọn rádaràdà àwọn tí ọwọ́ àkọ́jọ sí. èso mi ò tó bá ń gbọ́ ẹrù mi ni mo jókòó tì mí ilé fọmọ mi lẹ̀. I'm not a preachy girl, you catch me. Olúwa bàbá ìyàwó àbílẹ̀jì. Ìyàwó àbílẹ̀jì. Olúwa bàbá. sórí pé ẹni ilẹ̀ ni ẹ tí mo tẹ́ ní fún ìwọ tí mo mú kúrò nínú ẹrọ̀fọ̀ tí mo sọ déèyàn ó wá mọ ọmọ mi ò fìyà jẹ èmi sórí pé mo kàn fún ẹ lówó lásán ni torí ọmọ mi wọn ṣe fẹ́ lówó kó lè má bá mi tọ́jú ẹ. Fẹ́ ọmọ mi kó lówó, fẹ́ ọmọ mi kó nígbàtò kó nílé. Oníjẹ́ kí n máa yí bá ṣe sọ. torí bọ́ọ̀ ṣe wà yìí súrà rẹ súrà kìtà ní. ẹ mọ̀ bá mi ṣètọ́jú ọmọ mi ìyá kankan ò gbọ́dọ̀ jẹ́ ẹ rí i pé ẹyin ojú mi ni bí ẹni pé mo fẹ́ mú kan ní ojú mi mo fẹ́ fi lé yín lọ́wọ́. ṣé o mọ̀ tí mo fi ń fún ẹ ní one shot. ẹ mọ̀ dání. ìtumọ̀ ẹ̀ ni wípé ó dàbí straight bullet ni ọ̀kan láwọn orúkọ ẹ̀ nìyẹn one shot. àjọyọ̀ àṣìyà àgbàlagbà máa ṣe wá ń gbà ọ̀rọ̀ mi ọkọ̀ máa sọ̀rọ̀ rẹ̀. ó ti pẹ́ tẹ́ a ti ṣe ètùtù tẹ́ ẹ máa ń ṣe. ọ̀tọ̀ la mutí lọ́dọ̀ rẹ̀ ọtí sì àti tí àwa kọlọkọlu títí. nígbà táwa dé títí kọ́ la wá pàdé títí. fọ́ọ̀rìn mo ti jẹ mo wá fẹ́ try láti wá ibi tí màá ti jẹ lókà. ìrònú lẹ́ni ìrònú lọ́la john torí ọlọ́run tó bá torí ọkùnrin kan kú ṣé wò mọ̀ pé ẹgbẹẹgbẹ̀rún ọkùnrin ló máa gborí bẹ́ẹ̀rì ẹ̀ kọjá ni. ẹ ò sànú mi ni ẹnu tó tún jẹrẹ mọ́jọ jẹgùn. ẹ júlẹ̀ dàdé yẹn náà ló ti jà kùn náà kí ló ṣẹlẹ̀ náà. mo fẹ́ gbé ìyàwó. alàlẹ́ Gbajúmọ̀ gbéyàwó rẹ. n ta kọ́ tí ẹ̀dọ́ wọn nìkan nu wo tèmi ò tí ì sí mbẹ́ kẹ́sà gbogbo ẹ̀ ní www. pọ́sítì ọmọ yín bó ṣe wà mò ń kẹ́ kíkẹ́ bí ẹni bá.